gbẹnu tán o. Ẹ gbọ́ kí ló dé tí INEC ò kéde Wọlé Olúyìdé gẹ́gẹ́ bí olùdíje fẹ́gbẹ́ òṣèlú PDP o. Ó mà ṣe o, àwọn ẹbí Anthony Joshua ní wọn ò tí jẹ́ káwọn fojú gan ní Anthony Joshua o látìgbà tó ti ní ìjàmbá ọkọ̀. Síwájú sí i, a gbọ́ pé gbogbo àwọn olùdíje sí ipò gómìnà pẹ̀lú àwọn tó fẹ́ ṣe igbákejì wọn láti ẹgbẹ́ òṣèlú 12 ní INEC ti lẹ orúkọ wọn sí ọ́fíìsì wọn tó wà ní ìlú Adó-Èkìtì o lọ́jọ́ Ajé ọjọ́ 29 oṣù kejìlá ọdún tí a wà yìí o. Síwájú sí i, àwọn olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú náà ni a gbọ́ pé àjọ INEC ṣàyẹ̀wò wọn dáadáa kí wọ́n tó gbé orúkọ wọn jáde o. Àmọ́ ṣá, àjọ INEC ti padà ṣàlàyé wípé ó dìgbà tí ẹgbẹ́ náà bá yanjú gbogbo rúdurùdu ẹjọ́ àti aáwọ̀ tó ń jẹyọ nínú ìpàdé wọn tí wọ́n ṣe kọjá yìí kí àwọn tó lè mọ ohun táwọn fẹ́ ṣe sí ọ̀rọ̀ wọn. Ó mà ṣe o, àwọn ẹbí Anthony Joshua ti sọ̀rọ̀ o. Wọ́n ní kò tí ì ju wákàtí 6 lọ tí Anthony Joshua ti dé sí Nàìjíríà o tí ìjàmbá ọkọ̀ náà fi wáyé. Ẹni tó jẹ́ ọ̀kan lára ẹ̀gbọ́n fún Anthony Joshua, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adédàmọ́lá Joshua, òun ló ṣàlàyé pé ìbànújẹ́ ni ìjàmbá ọkọ̀ náà jẹ́ fún wọn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí Joshua, pàápàá lórí ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wá ṣọdún ní Nàìjíríà o. A tún gbọ́ pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti fi gbẹta lórí bí wọ́n ṣe kọ̀ láti jẹ́ kí wọ́n rí Anthony Joshua ní ilé ìwòsàn tó wà o. Nínú àwọn àlàyé tí wọ́n ṣe, wọ́n ní ààrẹ Tinubu àti Dàpọ̀ Abíọ́dún wọ́n ti bá a sọ̀rọ̀ lórí aago tí wọ́n sì jẹ́rìí wípé àlàáfíà ló wà o. Àmọ́ ṣá o, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọminú gidigidi lórí bí wọ́n ṣe kọ̀ láti jẹ́ kí wọ́n mọ ilé ìwòsàn tí wọ́n gbé lọ. Wọ́n ní orí ayélujára ni àwọn tí ń rí kà pé àlàáfíà ló wà. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzà ló ń jábọ̀ ròyìn sí tí ìgbọ́ yín. Ire o.